Yeah, you can stop that thing. Stop it. Ilẹ̀ ti gbọ́ rí bí Fatihu Libari ṣe rí Fatihu Libari kò sáàfà súnà kan kí èsì pé títí náà mú gbogbo tó bá fẹ́ sọ náà àdéhìí nù ìtọ́ ọba ti gbọ́ yé níbi ìtọ́ ìbùkọ́rí ibi tó kọ́kọ́ lóru bí Fatihu Libari ṣe wá rí òun ni tí àti mo fẹ́ sọ fún yìí rí ọ̀dọ̀ àwọn ṣíà òun náà ń pè ní àlìkáfí bílkùlẹ́yìn ẹ̀wà gbọ́n tó yín wà kọ́ ti péjì àti fọ́lùmù rẹ̀ fún yín àti wọ́n náà ṣíà tọ́lẹ́à Fatihu Libari yín lọ́dọ̀ yín òun ni ẹ wá gbọ́ volume 15 page 595 Fatihu Libari àwọn ṣíà hadith 377 níbi tí ra wọn ẹ máa gbọ́ ó ní Humayd buni Ziyad látọ̀dọ̀ Humayd buni Ziyad an Muhammad buni Ayyub látọ̀dọ̀ Muhammad buni Ayyub an Ali buni Asbat látọ̀dọ̀ Ali buni Asbat àwọn chain city wọn náà nù an al-Hakam buni Miskin látọ̀dọ̀ ẹni tá à ń pè ní Hakam buni Miskin ẹ máa gbọ́ an Yusuf buni Suhaib bi Sot an Abi Abdillahi alayhi salam látọ̀dọ̀ Abdillahi alayhi salam Paul ọwani sẹ̀mìtù Aba Ja'far alayhi salam ń gbọ́ ọmọ Sayyidina Ali tí ń jẹ́ Ja'far alayhi salam yakulu ń sọ báyìí wọ́n ní inna Rasulullah sallallahu alayhi wa sallam olóńsí ọlọ́run akibala yakulu li Abi Bakrin filigar ó ní ń sọ dodúkọ Abubakar filigari nínú kòtò ìra ẹ̀sọ́ tuntun ní akọ́kọ́ jáde kó wá sọ pé tíra Kùlẹ́yìnì tíra àlìkáfí nínú Kùlẹ́yìnì yìí ṣé tíra àwọn àgbà tíra ṣíyà kọ́ ṣé bí Fatihu Libari kọ́ lórí ọ̀dọ̀ wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلاة وسلاما على أشرف المرسلين سيدنا وحبيبنا ومولانا رسول الله صلى الله تعالى وسلم عليه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì àti gbogbo àwọn àfáà wa tí wọ́n jẹ́ ọmọ kéwú fún sí Ọlọ́run. Ọlọ́run kó dákun kó bá kẹ́ gbogbo wọn. Gbogbo àwọn àfáà wa bákan náà, alladhina talammazu ala yadi haula'i sahaba. Ọlọ́run dákun bá wa kẹ́ àwọn náà. Lẹ́yìn bẹ́ẹ̀, gbogbo àwọn àfáà wa nílẹ̀ Yorùbá látòrí àfáà àgbà Sheikh Alim, bàbá wa Alhaji àgbà, bàbá wa Sheikh Adam àti gbogbo àwọn àfáà wa lápapọ̀ láì yọ ẹnìkankan lẹ̀ ní Ìlọrin, ní Ìbàdàn, ní Èkó, ní Òṣogbo, ní Ọ̀yọ́, káàkiri gbogbo ní Ṣakí, ní Ṣẹ̀yìn, ní Gbẹ̀tì, ní Kìṣí, gbogbo àwọn ilẹ̀ Yorùbá láwọn àfáà kàrìnkàrìn ta náà ti jẹ̀ta tí wọ́n ṣe alákọ́dírí
istita'atihim ọlọ́run gbogbo wọn bá wa kẹ́ gbogbo wọn tí wọ́n kù díẹ̀ sí bá a yáfi wọn gbogbo wa tèní náà tí a wà ń bẹ̀ ọlọ́run dákun darí gbogbo wa sójú ọ̀nà títọ́ ọlọ́run àti súnà tànábì sallallahu alaihi wasallam ní táwọn èèyàn ń pè ní súnà kọ́ ni súnà ń gbà mí àbí kí n sọ pé ní táwọn èèyàn mọ̀ ń súnà lónìí so ó jẹ́ díẹ̀ nínú àwọn unwanu súnà so àbí nínú àwọn aláìmù súnà so tí a fi mọ̀ pé súnà lélẹ́yìí nínú rẹ̀ ni kìí sóhun gangan ni ló bu súnà so gbogbo àwọn àfáà wa tí wọ́n wà láyé nísìnyí Ọlọ́run dákun dá gbogbo wa padà sórí súnà tànábì sallallahu alaihi wasallam ní tí mo fẹ́ sọ láàrin ìṣẹ́jú péréte yìí so mi ò fẹ́ kó pẹ́ púpọ̀ so láàrin ìṣẹ́jú mélòó kan ni kọ́lọ́run kó dákun kó fún wa sọ gbogbo ẹ̀yin tí ẹ ti wà ń bí ni mò ń kí pàápàá jùlọ ajíwa Sheikh Ibrahim Muhammad Ọlọ́run bá kí ají Jami Qadir Abdulqadir mukẹ́yìnà Salman Abdullah mukẹ́yìnà ají Lukman Káyọ̀dé mukẹ́yìnà bọ́dà mi Abdullahi Nuruddin mukẹ́yìnà Jima Ali oníkanga Ọlọ́run wà pẹ̀lú yín àti gbogbo yín mélòó mo fẹ́ kí Abdulsalam Yunus mo kí ẹ̀yin náà àfáà Kájọlà mo rí wọn lẹ́ẹ̀kan ajé Ọládéwájú Adam gbogbo yín náà ni mo kí ẹ dákun Ọlọ́run kó bá ń kí ẹnì kọ̀ọ̀kan yín kó ṣàlékún dáadáa yín àti orí yín ìfẹ́ tí ẹ ní sí wa Ọlọ́run kó nífẹ̀ẹ́ yìí tó jù bá ń lọ sẹ́yìn náà la hawla wala quwwata illa billah. Mo ti travel fẹ́ni tí máa ń pè mí tí nọ́mbà mi ò lọ mi ò sí Nàìjíríà mọ́ báyìí so ẹ̀yin tí ẹ ń pè mí ó jẹ́ kí n busy díẹ̀ lọ́nà gbogbo tí travel náà ó ní ìdí gbogbo ẹ̀mọ́ra wọn àti èèyàn ó ní ìdírẹ́sì ìgbà àṣàwọ̀ kankan so mi ò sí Nàìjíríà presently báyìí. Àti mo débí náà mo rí pé àbá Khalifa níjẹta síwájú kí n tó sọ anything àfáà wa Abdulrahman Mustapha Kamaluddin hafidhahullahu ta'ala wa ra'ah wa saddada Allahu fil khayri khutah wa amaddahu Allahu bis sihhati wal afiyah وجعله الله في حسنه الحسين وحفظه الحفيظ الذي حفظ به المرسلين والأنبياء والأولياء والصالحين كما نسأله سبحانه وتعالى أن يقيه من شر الأسرار Ọlọ́run kó bá dáàbò àfáà kó bá ṣọ́ wọn kó má jẹ́ kankan sí wọn láíláí Ọlọ́run bá gbé wọn ga jù báyìí lọ la hawla wala quwwata illa billah. Náà gbogbo ẹ̀yin akẹgbẹ́ wa nínú àdàbíyà yín mọ́ kọ́ ní bá sọ̀rọ̀ ẹ dákun humble request ni from your little brother gbogbo ibi tí àwa ọ̀dọ́ àdàbíyà bá wà pàápàá jùlọ àwa tá wà lórí social media tí à ń sọ̀rọ̀ àbáwá tá wà nílẹ̀ẹ́lẹ̀ náà tí wà sí ìbá dé ọ̀dọ̀ yín ẹ dákun mo ní fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ gbogbo wa lápapọ̀ yín sì dákọ àwọn kọ̀ọ̀kan láàrin wa so ká dákun torí Ọlọ́run àwọn khalifa ti sọ̀rọ̀ àwọn bàbá alájà àgbà tèní adamallahu hayata wọ́n ti sọ̀rọ̀ so ẹ sì rí pé lẹ́yìn ìgbà tí àwọn bàbá sọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí wọ́n ti sọ tipẹ́tipẹ́ náà ni wọ́n tún sọ pé ònúwánu wa òun náà ni al-adabu fawqa al-ilm eléyìí ni ònúwán alladhi urifna bihi wa in shi'ta sammi shi'aran shi'aru wa salamu alaikum sir mo wà lórí program tó ti parí a sọ̀rọ̀ inshallah so àwọn bá sì ti sọ̀rọ̀ wọ́n ránṣẹ́ níta gbangba wọ́n tún ránṣẹ́ sí ní kọ̀rọ̀ so wọ́n ní wọ́n ṣe wí dání àwọn fẹ́ ká dákẹ́ so Ọlọ́run kó dákun kó bá ṣàlékún àlàáfíà fún àwọn bàbá wa sí àwa náà ń rí báwọn
kan ṣe ń tún bú àfáà wa Sheikh Abdulrahman Kamaluddin Al-Adabi hafidhahullah wa rafa'a Allahu sha'nah. Báwọn èèyàn ṣe ń bú wọn ń ta àwa náà lára pé ká fèsì àwọn àlífà láà gbọdọ̀ sọ nǹkan kan. So n sì rò pé imú wa yìí ga ju mú khalifa lọ. So látòrí ọmọ ìyá mi Sheikh Gharibud Dunya Al-Adabi Az-Zumari, àwọn kan tó yẹ kí wọ́n bá là wọ́n báyìí Adabiya ni ẹ̀jẹ̀ wọn kọ̀. Ìkan lára wọn ni àfáà wa Gharibud Dunya. Àfáà Gharibud Dunya ọmọ ìyá mi dákun ẹ ṣe sùúrù àti kíkọ báyìí ẹ ní sùúrù ẹ dákun. Àwọn àlífà ti sọ̀rọ̀ mo sì rò pé ọ̀dọ̀dọ̀ yín ẹ dákun torí tọ́lọ́run. So àkọ́kọ́ nìyẹn àfáà wa Gharibud Dunya ẹ dákun. Nínú àwọn tí màá tún kí wọn eléyìí náà fi ń kí náà ni o ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tó ń ti kíkì náà Ọlọ́run jọ dáa fún gbogbo wa sí ó sì jáwa náà láwọn ọmọ kéwu rí lẹ́yìn bóyá táwa ń ṣe yìí ká nípa àwọn bàbá wa ti ṣe lánàá ni àní ní problem bóyá táwa náà ń ṣe yìí ẹni nǹkan àdàbí àkọ́kọ́ pilẹ̀ nǹkan kan láyé so àbálà àgbọ̀rọ̀ sọ nǹkan kan mọ́ ẹ dákun torí tọ́lọ́run àti kíkọ àti sísọ so bẹ́ẹ̀ bá fẹ́ sọ nǹkan kan faqul khaira so ẹ dákun in aradta an taktuba shay'an ẹ má jẹ́ akọ nǹkan kan tí ó ní ìtumọ̀ kankan lásìkò tí a wà yìí ẹ já fi àwọn bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin ní ẹ̀mí balẹ̀ lórí ìtẹ́ Sheikh Alim Ọlọ́run jẹ́ wọn pẹ́ fún wa ẹ dákun ẹ já sí sùúrù àfáà wa Abdulqadir Ar-Rabbani Imamu Ansarul Islam náà Imamu Ansarul Islam ní Kaduna ẹ̀yin náà ẹ dákun ẹ̀yà ẹ rí pé dábàá jáde báyìí láti máa pètù sáwọn èèyàn àmọ́ inni ara ma la tarawun inni akhafu Allaha Rabbal Alamin bó ṣe jẹ́ pé Ọlọ́run ló wí ala lisani arákùnrin òní so ẹ dákun ẹ já sí sùúrù àwọn èèyàn gidi àwọn èèyàn ńlá nínú Ìlọrin wọ́n ń ṣe wàhálà lábẹ́lẹ̀ kì í sáwọn onífẹ́fẹ́ ti orí ayé social media o pé níta mẹ́yìn mọ́ ní ẹ̀ṣẹ̀ báyìí wọ́n sì ń gbìyànjú kódà àwọn kan tún dìde náà nínú àwọn ẹgbẹ́ Ìlọrin bí Ògo Ìlọrin látòrí àfáà wa Sheikh Murtado Abambariga Ọlọ́run jọ dá fún àfáà náà sí wọ́n ṣe dáadáa púpọ̀ so wọ́n lè níbi tí wọ́n kù sí o bí wọ́n náà ṣe ní àtẹ̀mí náà tó ti bá wọn nísìn so àbá sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ á pa múkúrú pẹ̀lẹ́ ẹ̀yin náà mọ̀ kìí ṣẹ̀rù Allahi abadan kìí ṣẹ̀rù ṣùgbọ́n torí pé àwọn khalifa àwọn agbọ̀rọ̀ sáré falẹ̀ ta ló tó àkùtà agbọ̀rọ̀ sí lẹ́nu tó alóńbàwí fayajidiru bina wa ahra an nastaslima li awamirihi wa an nuti'ahu أن نطيع شيخنا أن نطيع شيخنا الأدبي شيخ الأدبيين في هذا الوقت الشيخ نجي برداكو أو على جاغبا so ẹ̀dákun torí tọ́lọ́run àfáà Gharibud Dunya ẹ̀já ẹ̀dákun àfáà wa al-Imam al-Kadunawi ẹlẹ́wọ̀n ẹ̀sìn sí nísìbà rẹ̀ àfáà Abdulqadir Ar-Rabbani ẹ̀dákun já sí sùúrù àti gbogbo ẹ̀yin àfáà wa míì náà káàkiri àwọn méjèèjì òní kẹ́ńdà kọ wọn àfáà wa Federal Bushra ọmọ dáadáa àfáà wa Al-Qasimi Al-Adabi Al-Faqih àti gbogbo ẹ̀yin àfáà wa lánlá tẹ́ ń jáde yẹn àwọn àlífà ti sọ̀rọ̀ ẹ̀dákun ẹ jẹ́ á ṣe sùúrù so wọ́n ti tọrọ àdúrà fún gbogbo wa Ọlọ́run sì jẹ́ orí bẹ́ẹ̀ ẹ já fi ìlú ní ẹ̀mí balẹ̀ so gbogbo ohun tí wọ́n bá wò lè lẹ̀ mọ́ wa gbogbo ayé náà ti mọ̀ pé rọ́ ni gbogbo ohun tí wọ́n bá wò lè sọ sí wa gbogbo ayé náà ti mọ̀ pé rọ́ ni so ọba àlékè ọlá tó fọ bàbá mọ́ nígbà tí wọ́n ń bẹ àtìgbà tí wọ́n ò sí tó jẹ́ pé wá gba ẹnu àwọn àádí
ó fi fọ̀ wọ́n mọ́. So níbi kéwú bàbá pérégedé ní gbogbo nǹkan. Kódà ẹ̀yìn tí ó mọ̀ táwọn èèyàn bàbá tí ó mọ̀ túmọ̀ pé àáfin bú àáfàá kan. So bóyá Sheikh Adama ni bóyá àwọn àáfàá mi nù lọrin ni ẹjá jìnnà sí ẹ̀dá kan torí tọ́lọ́ lásìkò yìí. So gbogbo àwọn tí wọ́n bá sì láwọn fẹ́ mọ tàmádá fi ghayyihim utrukuhum wa dalalatihim, ẹ fi wọ́n lẹ̀. So kìnìkan sayujisi kìnìkan wa ma huwa fa'ilu sayakfihi ma fihi wa ma huwa fa'ilu. Tí n kálukú bá ń ṣe náà ni ó gbà wájú Ọlọ́run pé táwọn ṣe àṣe. So à ń ṣe nítorí pé bàbá yìí ò rí báyìí. So n tá ń ṣe náà nù látijọ́ tá ti ń ṣe náà. So wa in usi'a fahamu hadhihi al-mubadarati minna. So ẹ dákun torí tọ́lọ́run. Gbogbo àwọn professors mi náà ń pè wá náà lábẹ́lẹ̀ láwọn professors dáadáa bó tàdàbí àti mọ̀rẹ̀kásí. Ẹ dákun ẹ jẹ́ kí fi Ìlọrin lẹ́mi balẹ̀, fi Ìsìláàmù lẹ́mi balẹ̀. Gbogbo ẹ̀yin àfáà wa ní ilé. Ẹ ṣeun ayé Bákàrè Dr. Elehoro àwọn àfáà wa nù. Àwọn Dr. Elehoro àfáà wa al-arifu billah. Àfáà wa al-arifu billah àfáà wa Elehoro Sheikh Abubakar Rọ́jí al-Arnabi hafidhakumullahu sheikhana. So Ọlọ́run kò ṣe dáadáa fún wọn àti gbogbo àwọn àfáà wa míì náà. So káàkiri gbogbo Nàìjíríà lápapọ̀ àtẹlùmíì tí ó ajítọ̀ tíra àjàfà wa ajítọ̀ tíra náà ọmọ mi dáadáa ní Mísírọ̀ lọ́hùn. So àtàwọn gbogbo ẹ̀yin náà mo fẹ́ dákọ̀ ìrántí gbogbo wa ní o. Ọlọ́run bá wa pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan náà. Ẹ já kó bí eléyìí òní ẹ bá ń ṣí ẹ̀kọ́ dọ́dọ̀ gbogbo àwọn àdàbí yìí lápapọ̀. Àfà Abdullahi Salman Al-Adabi àwọn náà ṣe program kan náà ní àná. Àfà Saki ẹ ṣeun brother mi. Àfà Saki yes. Àfà Saki kódà barista US mọ́mù náà àrò àwọn náà kan dákun ń bí kẹ́kẹ́ lásìkò yìí àlífà ti pàṣẹ wa amruhu muta' insha Allah ta'ala. Amru sheikhina muta'. So bàbá barista US mọ́mù àrò yín náà sà ẹ dákun sà. So Ọlọ́run bá kẹ́ àwọn alájí àgbà kíkẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ yóò bá kẹ́ Sheikh Adam ní kíkẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ yóò bá ká àwọn ọmọ kí wọ́n alájí àgbà gbogbo àwọn àgbàlagbà dáadáa tí wọ́n lò pẹ̀lú àwọn alájí àgbà àti pàápàá jùlọ bàbá wa Oníyẹ̀gí náà. Túláàsì ní ká máa dákọ̀ bàbá òun ní nítorí àáfàá wa Garibu Duniya nìkan ṣoṣo tí wọ́n nìkan ṣoṣo tó fún wa láti máa dákọ̀ bàbá wa Oníyẹ̀gí. Ọlọ́run bá kẹ́ bàbá Oníyẹ̀gí sí. Ọlọ́run bá kẹ́ bàbá Oníyẹ̀gí sí. Ọlá ṣe rí àwọn alájí àgbà Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. So àti gbogbo àwọn àfáà náà la kó papọ̀ o. Àmọ́ bima yuqaddimuhu hadha ar-rajulu al-lasin an-nihrir ash-sha'ir al-mufliq Gharibu Dunya a gbọ́dọ̀ máa dá àdúrà sí fún bàbá wa Oníyẹ̀gí. So nìkan àánú àwọn tá a rí nu kí wọ́n dàbí àpọ̀ bàbá aláwọ̀ ẹnìkan tó wá dúró dáadáa báwọn ni ní àdúró tán irú àwọn táwọn afẹ́ nù. So tí wọ́n sì mọ̀ tí wọ́n ń wí tí sáwọn tó wọ́n sára pẹpẹ lásán rárá. So àṣàdúrà fún bàbá Oníyẹ̀gí dáadáa. Wọ́n á jẹ́ mi àfa Gharibu Dunya jẹ́ mi ogun dáadáa tàwa náà. Àfa Gharibu Dunya ẹ dákun ẹ ṣe sùúrù ṣe ti gbọ́ dákun àwọn alájà wa ti pàṣẹ. Àfa wa Abdullahi Salman àfa náà ṣe wá sí náà ní àná lórí ọ̀rọ̀ tí àdìsí ilé ọ̀hún ti máa wí. Tí wọ́n bá ní bára ṣe ń tawá láti ẹ̀họ́ra àhọ́ra kegun àwọn àgbàlagbà tí máa wí. So but ọ̀rọ̀ náà bí bá ṣe pé àwọn àlífà ti sọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọmọ dá púpọ̀. So ibi tẹ́ ẹ wá ṣe é déhùn náà àfa Abdullahi yóò tó bá wọn. Yóò tó bá wọn. Kọ́dà ọba tún sọ nǹkan mi ẹ má sọ nǹkan kan mi lásìkò yìí torí àwọn àlífà ti pa àṣẹ gbogbo wa náà ní ọjọ́ dá fún lápapọ̀. Kò sẹ́ni tára ọmọ tánú gbogbo wa
yá ṣe sùúrù. Náà èyí tí mo kàn fẹ́ pè àwa ọ̀dọ́ àdàbíyà sínú. So àwọn ó sì dá mọ kọ́sàmọ́ ń bì láà àṣẹ táwọn bàbá wa ń pa ń ta gbangba tí gbogbo ayé rí bí wọ́n ṣe ń pa fún wọn kọ̀rọ̀ náà nù. Kì í ṣe pé wọ́n ń fi gbé nǹkan ta ara bí wọ́n ṣe ń wí ní ìta gbangba bí wọ́n ṣe ń wí fún wọn kọ̀rọ̀ náà nù. Hátà èmi wọn tún pé bàbá tó bí mi lọ́mọ ọwọ́ sọ nǹkan kan mọ́. Get it sìn. So kì í ṣe pé wọ́n ní ìgbọ́dọ̀ sọ nǹkan kan mọ́ òun kí wọ́n á tún wá fi nǹkan tí ò lọ bàbá ká tún máa wá sọ nǹkan tí a ní dìfíìmù a sì ní bèbú a sì ní ṣèkàn. A máa rọ àwọn àfáà wa yòókù náà ẹ dákun kí n wàhálà báyìí kí n wàhálà bàbá alájà àgbà àfáà ni wọ́n bá wọn láyé ṣé adámọ̀ bá wọn láyé ni ní mímọ̀ ni wọ́n sì yòǹbó wọn tí wọ́n fi lọ ṣé kàrá àwọn fúnra wọn ní mímọ̀ ni wọ́n so àwọn ìyá alájà àgbà náà yòǹbó wọn tí wọ́n fi lọ so ẹ dákun ẹ má yà sí tàwọn onísọkúsọ yẹn àràbù làwọn máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń rà àràbù gbogbo tí wọ́n fi ń kà lájà àgbà láì dá wallahi thumma billah allati la ilaha ghayru gbogbo ẹ̀ pátápátá ìtìhàmáàtì ni ìfìtìráàwù ni kadhibu ni so àmọ́ tó ń ti bẹ́ẹ̀ àwọn àti ní ká máa sọ̀rọ̀ so ẹ dákun tó tọ́lọ́n ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ kí Ìlọrin ó ṣe lálàáfíà ẹ wo àwọn ọmọ òkèèrè kan náà tán ti lọ sí péjì oríṣiríṣi tí wọ́n ń bú lọrin lọ́tún bú lọrin lọ́sì ráyà tí wọ́n so ráyà táwọn tẹ́ rí òní àwọn kọ̀ọ̀kan ẹ̀ta oró tẹ́ rí àwọn ṣìrìsímà tẹ́ rí àwọn ṣìrìsímà tẹ́ rí òní ráyà wọn òní kí wọ́n faraqu hadhihi al-umma kí ọ̀rọ̀ àwa mùsùlùmí ara wa lọrin kó má ṣe kankan náà kọ́rọ̀ Islam kó má ṣe kankan náà welcome so wọ́n lè ṣe ń ti sábà ara wọn sí Markazi Sádàbí ṣùgbọ́n ẹ̀dá kan ẹ̀jẹ̀ á ṣe sùúrù torí tọ́lọ́hún so mọ̀ánù ẹlẹ́gìdì máa fẹ́ fi kún fún gbogbo àwa tá à ń jọ màdàbíyà dídákátá ní adákẹ́ lórí iṣẹ́ àdámọ̀ ń ṣe báyìí alájàgbà ṣe báyìí wọn ní ọmọ sọ̀rọ̀ mímọ́ wọn ní ọmọ sọ̀rọ̀ mímọ́ tẹ́ni masala ìmọ̀ bá ṣẹlẹ̀ ẹ sọ ká inú mọ̀nkán anybody tí ó bá wọlé jáde látẹnu rẹ̀ tí ó bá ti bá súnà tọ́lọ́hún àti tànàbí wọn ẹ jáde kẹ́ sọ̀rọ̀ lórí ẹ má di fíìmù ọ̀rọ̀ mímọ́ wọn ní a máa sọ̀rọ̀ mímọ́ wọn tán bá bú alájàgbà ká má dá sí ma ìtàn wínú wọn ní ká dákẹ́ tó ti bá wọn nísìn so gbàtà sí wọn àti wọn àyè tí wọn ń sọ yìí náà wọn náà máa rò pé wọn fẹ́ lọ opportunity láti máa fi hẹ́ńtà àwọn alájàgbà tó ti bá wọn nísìn déédéé tí Sẹ́yìdù náà àlì ṣe fún sí Ọlọ́run láti fáwọn bàbá wa òǹtà gbangba ní tí ń wì oṣù mọ̀wé ọ̀dọ́dọ̀ wọn Sùlù Hùdèbíyà wọ́n sọ fún ànábì pé pa Muhammadu Rasulullah parẹ́ tabagbà ọ ní Muhammadu Rasulullah nígbà tí wọ́n fẹ́ ṣe wàsíkà agreement tí wọ́n fẹ́ ṣe ń jọ́nà àti kèfèrí àti mùsùlùmí pé tọ́ wà tí wọ́n fẹ́ sáyìn rẹ̀ Muhammadu Rasulullah wọ́n ní ara ò tabagbọ́n Rasulullah tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àkílà àwọn jà sí àgbọ́n Rasulullah náà la parẹ́ ànábì wa ní àlí parẹ́ lóhùn lè parẹ́ láyé so tẹ bá lọ wú l'opportunity tẹ fi wọn fi ń ta àwọn bàbá wa aláya sọwọ́lẹ̀ fáwọn àṣẹ àwọn bàbá wa ṣùgbọ́n ẹ̀yin náà sì sùúrù kí n wàhálà ẹlẹ́fẹ́ yìí ṣe kàdá ẹ máa fi bú àfa wa ẹ wá expect ká dákẹ́ so ẹ dákun ẹjá ṣe sùúrù torí tọ́lọ́run àtúnbà sí ń rọ àwọn ọmọ ìyá wa nínú àdàbíyá là ń rọ àwọn ọmọ ìyá wa nínú Markaziyya náà ẹjá ṣe sùúrù gbogbo wa ẹ dákun torí tọ́lọ́run sí Ìlọrin nìkan ni Sàlábí àti Markaziyya nìkan ló wà láyé ni so ọ̀rọ̀ mímọ́ ẹ̀dá sọ̀rọ̀ mímọ́ so anybody tó bá sọ̀rọ̀ mímọ́ wọn tá máa ń pariwo káàkiri tí Mùdírù bá tún sọ̀rọ̀ kan lónìí tí ò bá bá ṣẹ̀rí àtọ́lọ́hun ìfi hate Mùdírù kọ ẹ̀yin lẹ́ ń gbé káàkiri ẹ̀ mọ́ dákọ̀ wáyé tó bá sọ̀rọ̀ kan tí ò bá bá súnà tọ́lọ́hun tí ò bá ta nábì mọ́ n ta lọ kéwú fún un á sọ tiwa náà fáwọn yẹn á sì ní bù wọn so kí wọn máa jẹ́ báwọn náà lẹ́yìn eléyìí rìn ibi tí mo fẹ́ dá sí mo sì fẹ́ kí àwọn tí wọ́n bá wà ní orí kìíní anybody tó bá fẹ́ ṣe táwọn náà bá fẹ́ gbalada kán bá ń kọ́ tv jáde Tọ́lá ọmọ ṣíà ó bọ́ta ẹnìkan náà àwọn àfa onírísìn orúkọ àfa yẹn
àfáà dáadáa ni in fact ẹgbẹ́ àtàbúrò lèmi àtàfáà gan ọmọ Ìlọrin kan náà ni wá so ẹ̀rí tí ní tó ṣe tí mo táfà send tí mo share báyìí pé debate mà ló kù báyìí tọ́ àfáà Tọ́líà mo ready debate o ṣùgbọ́n lórí kíni a fẹ́ ṣe debate náà lé lórí ṣé lórí ọ̀rọ̀ ta ló wà nù kòtò náà ni ọ̀rọ̀ tó wà nù kòtò àwọn ẹ̀rí tá a kó wá láti fi ṣe ìsìbátù anna sahiba rasuli fil ghar lam yakun ahadun illa Abubakar ló wà ńbẹ̀ ló wà nù kòtò so pẹ̀lú àwọn ẹ̀rí láti inú ọ̀dọ̀ àwọn súnà àwa kó àwọn ẹ̀rí wá látọ̀dọ̀ àwọn ṣíà náà mo rò pé nítorí kí àfáà yìí ó ṣe ní Tọ́lá nítorí kó ṣe òun ni pé kó dìbọ́ǹkì gbogbo àwọn tíra yín ta kó àwọn pé tẹ̀fsíìrù Àyáṣí kò wí bẹ́ẹ̀ tẹ̀fsíìrù kìíní kan kò wí bẹ́ẹ̀ gbogbo àwọn tíra tí mo lé tó ó fẹ́ lé ní 15 ta kó àyìn àwọn lẹ́yìn ló yẹ kó dìbọ́ǹkì ọwọ́ àmọ́ ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ níbi tó kàn ń bẹ̀ ni pé mò ń fi Fatihul Bari kọ̀m̀pìà Biharul Anwar wà lọ mú àdéhìsì alákọ̀ọ́kọ́ ni pé Biharul Anwar Al-Kafi Al-Kulayni nínú kọ̀m̀pìà rẹ̀ pé ráwọn àwọn kọ́mẹ́ǹtì kan náà ní ọ́ndà rẹ̀ tí mo wo àwọn kọ́mẹ́ǹtì yẹn ṣíà lọkùnrin yẹn náà tó kọ́mẹ́ǹtì ní òyìnbó báyìí nǹkan méjì ni èyí tó bá fẹ́ ṣe debate lé lórí alákọ̀ọ́kọ́ òun ni hadithi yẹn pèsè méjì ní abẹ́ ẹyọkan ẹyọkan ládìsí méjì ládìsí kìí ṣe ẹyọkan méjì ni hadithi ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó sì lọ kó ọ̀rọ̀ àwọn àfáà wa pàápàá jùlọ tí àfáà wa àgbà rahimahullah Sheikh Nasiruddin Al-Albani ọ̀rọ̀ wọn lẹ́yìn ìgbà mo wá ṣàlàyé fún ọ pé àfáà Nasiru Al-Albani tó lọ kó ọ̀rọ̀ rẹ̀ wáyé ó ní méjì ní hadithi yẹn so ọgbọ́ bẹ̀rún náà ni àbóṣe ìgbà tó gbọ́yùn so níwọ̀n àtúntún kà fún ọ lónìí pé àdíìsì ń lọ́dọ̀ àfáà wa Albani méjì ni kó gbé wá bẹ̀rún ni torí pé ikhtisaru ló ń ṣe mukhtasaru ló pé àwọn tó bá ti jọra wọn ń kó wọn síbi kan náà yóò jọyìn wọn papọ̀ so àmọ́ gbogbo eléyìí ni òpó ń bẹ wà lọ bọ́ síbi Biharul Anwar kò wá yé mi báwọn èèyàn ṣe wá ṣé àwọn èèyàn dáftì tó báyìí nínú Islam gbogbo nítorí ẹ̀kẹ́ ọkọ̀ bí ni pé kí làwọn àáfàá tiẹ̀ gan wí fi súnà ti wálẹ̀ ok hadisi wa ni tó bá yẹ pé hadisi wa lọ fẹ́ lò á wà sọ fún ọ pé tó bá tẹ pé hadisi wa lọ gbàgbọ́ kìí sàdíìsì tí ẹ bá bí léèrè pé ṣé hadisi tiwa lọ gbàgbọ́ nísìn kò gba ti ṣíà gbọ́ mọ́ tó pé n tí mọ̀ sọ́dírù ṣíà ohun tí ń sọ ni pé ẹni tó wà nù kòtò òun ni Abubakar gbogbo mọ̀ sọ́dírù ṣíà láwọn mọ̀ sọ́dírù ìpìlẹ̀ wọn bima fihi أو فيهن يعني الكتب كتب الشيعة أو مصادرها الكافي كتاب الكافي lẹ́yìn alukurani tó bá jẹ́ pé wọ́n nígbàgbọ́ sí kurani torí pé lọ́dọ̀ wọn gbà pé kurani pé ṣùgbọ́n ká sàá gbé kurani pé gẹ́gẹ́ bí ìtì kọ́dùl awam gbogbo àwọn dáwọn èèyàn believe generally lẹ́yìn kùránì ká gbé síbẹ̀ lẹ́yìn kùránì tíra tó tóbi jù lọ́dọ̀ ṣíà òun ni alkafi lil-Kulayni asahhu al-kutubi indahum hadha al-kitab gbogbo àwọn àfáà wọn ni wọ́n sì wàá gbàgbọ́ kò á yé mi bóyá kò á gbà wọ́n gbọ́ mọ́ ni kó jẹ́ àmọ́ pé wọn ò gbà wọ́n tíra àwọn yìí gbọ́ mọ́ àkọ́kọ́ tó kọjá rẹ̀ wá sọnù so ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wọn ni pé tó bá ti wá di pé n tó wà nù Sahih Bukhari tó n táwọn àfáà ti wá sọ òun láǹsàlàyé fún ọgbọ́ ọgbà tó bá jáde pé tíra wa ọgbà tí ń gbọ́mọ́ tíra tiwa lọ gbàgbọ́ fine a wà sọ fún ọ pé gbogbo ohun tí àwọn àáfàá wa fi rinlẹ̀ nínú àkídà tó láti ní kọgbà yẹn náà gbọ́ so má ti lọ ẹsẹ̀ ohun fáàmù súnà má ti lọ bí wùmí
padà wá síbí so o ti bẹ̀rẹ̀ sí ní gba tíra àti wa gbọ́ nísìnyí ọgbà masọ́dírù ṣíyà gbọ́ mọ́ tó bá yẹ kó gba masọ́dírù ṣíyà gbọ́ tó fi ń jẹ́ ṣíyà ní àná ní ara àná tilka alkutub ash-shi'iyya hiya allati sayyaratika shi'iyyan tó bá yẹ pé gbogbo tó wà náà wọn tíra ló fi di ṣíyà so nítorí yẹ pé ó yẹ kó wá gba tí wọ́n wí bẹ̀ gbọ́ pé tó wà ní kòtò Abubakar ni tó bá yẹ pé ọ̀wá gbà yín ń gbọ́ mọ́ nísìn tí àwọn tó àwọn yín súnà ń wí lọ fẹ́ gbà yín fẹ́ kán dára wà máa ṣàdúrà fún Abubakar máa ṣàdúrà fún Umar Usman Sayyidatuna Aisha àti gbogbo wọn torí kò yé mi báwọn tí wọ́n ń tẹ̀lé wọ́n ṣe ponú so ní ìsìn ọgbà ògbétìrà yín wá máa wá ní ẹni kankan but ibi tó kàn mí bẹ̀ lẹ́ni mo kàn fẹ́ kàn mọ́ sí dáadáa òun ni ọ̀rọ̀ mi tó lọ gbé wá pé mo ní Fatihul Bari àwọn ẹ̀yin yẹn máa gbọ́ mo ní Fatihul Bari lọ́dọ̀ wọn Fatihul Bari tàwa alùsùnà òun ní alikafi inú ẹ̀ láti wá rí àdéhìí tá a mú jáde pé òun náà lábùbákà lọ́wọ́ ń bẹ̀ wá ní kọ́mẹ́ntìrì lásán ni Fatihul Bari sí Sahih Bukhari pé Sahih Bukhari tóbi àti gbọ́ kọ́mẹ́ntì ni yes kọ́mẹ́ntì ni ṣùgbọ́n kí ni wọ́n kọ́mẹ́ntì lórí sórí fíkìú ni wọ́n kọ́mẹ́ntì lórí sórí Kùránì ni àbórí Sahih Bukhari ok usallimu jadalan àti gbà pé káfíùn kò ṣe déédéé ó ju Fatihul Bari lọ ó ṣe déédéé tí ń sọnù pé Fatihul Bari káfí tíra káfíùn ni ó ṣe déédéé Sahih Bukhari ni àti wá gbọ́ báwọn nísìnyí déédéé Sahih Bukhari ni ó ti dà báwọn pé n tó ń wínú so ẹ wá máa wo ohun tó ṣẹlẹ̀ wọ́n á lọ mú ó ní àdìsí òun ó ládìsí tó wà nù kínú ó ní wọ́n lọ mú tíra àfáà kan wá ó ní wọ́n ní tíra náà ẹ bá mi palẹ̀ mẹ́rí so ó ní tíra yẹn palẹ̀lẹ̀ so ó ní àdìsí tó wà ń bẹ̀ òun pé màjúhùlù lẹ́ni tó gbà wá ṣé màjúhùlù ni wọ́n mọ kéwújú àwọn àfáà rẹ lọ ẹgbọ́n táwọn àfáà rẹ sọ ń pa àlìkáfí tí wọ́n sọ ń pa káfí ni àlìkáfí ẹni tó ṣe tíra àlìkáfí tíra àdìsí ni ó àdìsí àwọn ṣíyà ó tún kó àwọn ọ̀rọ̀ ẹ̀sìn náà sínú tíra àdìsí tiwọn tíra tó dàbí Sahih Bukhari ẹ wá gbọ́ ní táàfà tó kọ́ gẹ́gẹ́ tó wí nípa tíra rẹ̀ nípa àlìkáfí ó ní let me close the door Aduni so Kuleni ó ní innaka tuhibbu an yakuna indaka kitabu ẹ lọ wo nu tíra tí ń fẹ́ kàí káfí gangan ní kẹ́ lọ wò bí muqaddima palẹ̀kùnrin níbi muqaddima tíra àwọn gangan ó ní innaka tuhibbu an yakuna indaka kitabun káfín yajma'u fununa ilmi ad-din ma yaktafi bihi al-muta'allim wa yarji'u ilayhi al-mustarshidu wa ya'khudhu minhu man yuridu ilma ad-din wal amala bihi tí mo fẹ́ lò mẹ́ni pé muqaddima péjì alákọ̀ọ́kọ́ bí a muqaddima ti ń kọ́ ẹ lọ́ba ó wá ní tó bá ń fẹ́ láti mọ ọ̀rọ̀ ẹ̀sìn tó fẹ́ mọ́rọ̀ ẹ̀sìn èyí tó tí ò sí dọ̀ yìí fún bẹ́ẹ̀ tó jẹ́ sọ yìí ó nínú tíra yìí ó ní wal amalu bihi bil athari sahiha àwọn àdìsí tó fẹsẹ̀ rìn bẹ̀ lọ́dọ̀ wọn a ní sọ́ọ̀dìkì lọ́dọ̀ àwọn ọmọ àmà nábì tí wọ́n irọ́ tí wọ́n ń pa tí wọ́n láwọn alákọ̀ọ́ ni pé tíra kù lẹ́ni tí wọ́n sọ yìí torí mo kà lọ́ mú jáde fún èmi fúnra mi ò gbàgbọ́ tó mọ̀ pé rọ̀ gbogbo ẹ̀ ẹ bá ń sọ fún Tọ́lá hadisi ẹyọ kan mutawatir hadisi ẹyọ kan mutawatir tó dọ́dọ̀ ànábì báyìí gbogbo hadisi ṣíyà kí Tọ́lá mú jáde àní irọ́ àti ìranù ni wọ́n pa síbẹ̀ irọ́ ni gbogbo ẹ̀
ṣíà ò lẹ́sìn ṣe gbogbo tí wọ́n gbé pátápátá irọ́ ni mo ti sọ ń bi ọ̀rọ̀ náà bí fídíò tí mo sọ lọ pé àní ọ̀rọ̀ bí ó tó mo ti tún wìdì sí náà gbogbo tí ṣíà kójọ ní tírẹ̀sìn pátápátá irọ́ gbogbo ẹ̀ torí kò sí kẹ̀kẹ́ ní gbogbo àwọn àdìsí irọ́ tí wọ́n tó jọ yìí nísìn tírẹ̀sẹ̀ tí ó wà dọ́dọ̀ ànábì wá rìpláì mi lórí tí mo wí báwa mú àdìsí kan ẹyọ kan ìṣẹ́ ẹgbẹ́ méjì ẹyọ kan mú tàwátìr tọ́dọ́dọ̀ sí ọlọ́run mú wa bá ànábì ní kò sí àwọn kan tí wọ́n bá ànábì láyé ni wọ́n lọ ọ̀rọ̀ irọ́ ló kọ wọn. wa ila hazihi ad-dalala tad'u an-nas inna lillahi wa inna ilayhi raji'un ayé ti bàjẹ́. náà n tí àáfàá tí ó kọ káfí tó sọnù àáfàá kanú àwọn àáfàá wọn tó gbajúmọ̀ dáadáa àáfàá Tìbìrìsì àwọn Tìbìrìsì nígbà tí ń sọ̀rọ̀ nínú Mustadrakul Wasaili tírà rẹ̀ tó kọ volume ẹlẹ́ẹ̀kẹta page 532 àáfàá àgbà àwọn ṣíà ní sọ̀rọ̀ yìí nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa káfíńtà mádìsì yìí wá ń bẹ̀ tẹ́lẹ̀ yìí wá lọ́wọ́ mádìsì kan wá tó wá lọ́wọ́ mú ìkan tó ní màjúhùlù ni sọ́wọ́ à ń bẹ̀ àbí òsì ń bẹ̀ ókè tó bá jẹ́ pé eléyìí ń bá ní màjúhùlù ni tọ́lẹ̀ mú mi wá fún wa nínú tírà yín tọ́jà àwọn tírà pìlẹ̀ yín tọ́lá Abubakar kọ́ ló wà ní kòtò mo play àwọn fídíò kan táwọn afáwọn sọ̀rọ̀ kò sọ̀rọ̀ jáyìn náà kò sọ̀rọ̀ jáyìn náà so kí ni àfáà Tìbìrìsì yìí tó sọ ó ní alikafi ó ní tírà alikafi tá a mú àdìsí wá ń bẹ bayna al-kutubil arba'a láàrin àwọn tírà tó tóbi jù lọ́dọ̀ àwọn mẹ́rin náà ní tírà àwọn àgbákò tírà tó kó ìranù ìṣìnà ìsọnisínú náà látàyé kí ọdún dálì kìámà tó kó sínú táwọn tírà ṣíà kójọ gbogbo tírà ṣíà ìdí ń jẹ́ ṣíà láyé ni pàápàá jùlọ àṣíyàtú al-imamiyya àfáà yìí wá fẹ́ sọ̀rọ̀ àgbòbúkú àwọn àgbákan àtàgbákò ṣíà ó ní alikafi bayna al-kutubil arba'a ó ní ipò alikafi láàrin tírà mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ òkú òpìlẹ̀ lọ́dọ̀ àwọn ó ní káfí bí káfí ṣe rí ka shamsi bayna nujum bóòrùn ṣe jẹ́ sáwọn ara ò ó ní káfí jẹ́ sáwọn yòókù wọ́n tó fil fadli wọ́n tó fi kulli shay. ẹjá lọ wo tírà yẹn wọ́n gbé àfáà kan ní al-Hurru al-Amili òun mọ̀ bẹ́yìn ọba mọ̀ àgbákò àfáà ṣíà lọ Khatimatul Wasaili tírà kan tóun náà ṣe tábà lọ wo sọfà 61 page 61 mùjálà ìjálá kọ̀kọ́ ó ní al-fa'idatu sadisa ó fẹ́ ṣàǹfààní kan fáwọn ṣí àtàjọ jí ọ̀rànù bíi tiẹ̀ fi sihhatil mu'tamada fi ta'lifi hadha al-kitab ay al-kafi ó ní òun fẹ́ sọ̀rọ̀ nípa bí gbogbo tó wà nínú tíra yìí bó ṣe lálàáfíà tíra káfí tèmi lọ mọ́rọ̀ wá tẹ́lẹ̀ yìí wá lọ mọ́ àdéjẹ nìkan wá tó wá ní màjúùlù ni ẹ máa gbọ́n tó wí. ó ní wa tawafuruha wa sihhatu nisbatiha wa thubutu ahadisiha ó ní gbogbo àdísì tó wà náà pátápátá ló fẹsẹ̀ rinlẹ̀ anil a'immati alayhimus salam látọ̀dọ̀ àwọn àfáà wọn gbogbo tí ń wí ìwádìí bọ́ǹkì bí ó bá rí bẹ́ẹ̀ wọ́n lọ mú ẹ̀wọ̀n pé tààfà tọ́lọ̀ ọkọ̀ mọ̀rọ́jà tí mo ti lò ń gbà tí mi àti ọkọ̀ sọ̀rọ̀ gbà kan bí ọbí last 2 years mọ̀rọ́jà ń tún wá padà síbẹ̀ tí ó fi mọ̀ pé àwọn ṣíyà wọn tànákùdù pọ̀ wọn kò símọ̀ kankan agbárí wọn. Sheikh Abbas Al-Qummi àgbà kan náà àwọn àgbà kò wọn náà àfa wọn gbàtọ́ fẹ́ sọ̀rọ̀ ń pa al-Kafi ó ní ajalul kutubil islamiyya ní gbogbo tíra tán sínú islam àti sunni àti fi tíra tó tóbi jù tó lọ́lá jù wa a'zamul musannafatil imamiyya
èyí tó tóbi jù lọ́dọ̀ àtúntò wá jẹ́ pé ó ní akọ́kọ́ ní kọ́kọ́ kó gbogbo tíra tí wọ́n ṣe láyé àti tíra sunni àti tíra ṣe àti tíra sufi tíra tó tóbi jù ó ní káfí ó tún wá ní wá àzọ́mù lè musannafati al-imamiyya gbogbo tábà pò ní tábà pò ní generalization tábà bọ́ síbi pé ọ̀dọ̀ ọ̀tọ̀ ìfà àwọn ṣíyà lọ́dọ̀ àwọn ṣíyà ní tíra tó tóbi lọ́dọ̀ àwọn ṣíyà ó ní káfí ó ní walladhi lam ya'mal lil-imamiyya mithlu aw mithlahu lam yu'mal lil-imamiyya mithlu ó ní wọn kọrú ẹ̀ irú rẹ̀ kò sí. So ó wá tún wá ń bá a lọ wá ní sami'na an mashayikhina ó lágbọ́ látọ̀dọ̀ àwọn àfa wa àfa ṣe àgbákò ṣíà tó lágbà kì í sọ àwọn ṣíà dẹ́ndẹ́lẹ̀ àwọn àgbùkù wọn tán ti kára jọ̀hún ó lóun fi tara àwọn gbọ́ lọ́dọ̀ àwọn àfa wọn wa ulamayina annahu lam yusannaf fil islam pé wọ́n ṣe tíra kan nínú islam rí lam yusannaf fil islam kitabun yuwazihi tó ṣe dédé rẹ̀ aw yudaniya bí tó ṣe súnmọ́ kò sí káfí kò sì tó lọ́dọ̀ wọn. So ẹ jẹ́ á pò mẹ́wọ̀n ẹni tí àfáà yìí wá lọ mú wa tọ́lọ̀ mú tíra rẹ̀ tó ṣe mùrọ́jà wa ẹni tó ṣe tíra náà ń pè ní mir'atul uqul tíra tó yẹ tọ́lọ̀ mú pé tó ń fi hàn yín pé àdíjìun náà ní ọ̀dọ̀ àwọn àfáà wọn ní ọ̀dọ̀ àwọn àfáà wọn onímọ̀ jùhúlù tá náà ń pè tálà àfáà tó ṣe tíra yìí òun náà ń pè ní Muhammadu Bakir al-Majlisi òun ló ṣe tíra tí ó tún tóbi nínú àwọn tíra mẹ́rẹ̀ẹ̀rin tán ń pè ní Biharul Anwar nínú àwọn tíra àwọn tó tóbi òun náà ní Biharul Anwar àfáà tí ó sọ̀rọ̀ yìí òun ni ó sọ làáfáà yìí lọ ka tíra rẹ̀ tíra náà ń pè ní Mir'atul Uqul oníbẹ̀lájúmi fi sharhi ikhbari ar-rasul ká lọ wo mùjálàdì alákọ̀ọ́kọ́ níbi tíra tí àfà àwọn lóhun ti mú àwọn mùjálàdì náà ní kẹlẹ̀ tíra náà ní kẹlẹ̀ ọ̀yọ́ mùjálàdì alákọ̀ọ́kọ́ kí ni tá àfà àwọn sọ nípa káfí mùjálàdì alákọ̀ọ́kọ́. Mo bọ̀ wá bẹ́ẹ̀ wo bí tí mo kọ sí. So níbi tí Abdul Hussein Sharafuddin Sohibul Kitabu al-Murajaat náà ní nǹkan jọ ẹni tó lọ mú Abdul Hussein Sharafuddin yìí ara àwọn àfa àwọn àgbákò àfa àwọn ẹ̀gbọ́n tó ń kọ́kọ́ wí náà ó ní wa ahsanu ma jumi'a min al-kitab allati hiya marji'u al-imamiyya في أصولهم وفروعهم من الصدر الأول إلى هذا الزمان وهي àwọn tírà tó jẹ́ pé òun ni dictionary àwọn táwọn máa ń sá padà lọ́bẹ̀ nígbà bá ti dàrú so wá kà wọ́n èyí tó fi sí number 1 òun ni Al-Kafi ẹ̀mí tí mo wá fẹ́ lò mẹ́ni ó wá ní wàhíyà mutawatira látọ̀dọ̀ àwọn àfa àwọn mutawatira pé kìí ṣe pé èèyàn kan lọ́gbà àwọn gbà wá tó yẹ pé kí ni ó ní maktuhun bi sihhatiha ó ní maktuhun gbogbo àwọn àfa àwọn panu kò lẹ́ẹ̀kan náà àwọn àfa ṣíyà bí sihhatiha pé gbogbo tí ń bẹnu ẹ̀ ọlá láàfíà àfa tó wá lọ mú wá yìí tó lọ mú wá tó ní ìwìn tó ní ìwìn òun náà wá sí tíra kan àfa tó lọ mú wá yìí àfa òun náà wá sí tíra kan òun ló ti tíra tó ń pè ní Biharul Anwar Biharul Anwar yẹn kí ni tá àfà tó olówí tó ló ní majhul okay tó ti takò yún àgbọ̀ àfà tó wá lóun lọ takò tó lọ gbọ́rọ̀ rẹ̀ wáyé òun ló sì Biharul Anwar síbẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ẹjá lọ wo mujalladi 19 nínú Biharul Anwar àfà àwọn gangan fún ara rẹ̀ wá kọ sínú tíra àti ẹ̀ náà pé Abubakar ló wà nù kòtò bí ká fọ́njú ní òun kọkin tó ń rìmáìndì àwọn yẹn
òun náà kọ sínú rẹ̀ kálọ̀ mujalladi 19 báàbù alhijirati wà máa bá àdìyà mujalladi volume 19 page 33 kí ni tó wí mẹ́ ní ti ń bọ́rọ̀ bọ̀ fákàrà ẹlẹ́ẹ̀kejì ẹnu tí mo fẹ́ lò mẹ́ ni pé ó ní fakharaja yuridu limadina thaniya ithnaini idh huma fil ghar tọ́lọ̀hún wíwùn ó ní yàní ó ní ìtumọ̀ ní pé annahu kan pé anabi sallallahu alayhi wa sallam ń bẹ huwa anabi wa abubakar ìlẹ̀gá àfa àtọ̀lọ̀ mọ́rọ̀ rẹ̀ wá tó ló ní majhulu bóyá kọ́ lọ tún tíra wò dáadáa ní tíra yìí tẹ̀ dáadáa nítorí pé mo ṣe débi tí mo wáyé so ó lẹ́ni tó wà nù kòtò àfa àtọ̀lọ̀ mú wá sọ ibù mir'atil uqul àfa yín Bakiru al-Majlisi wallazi allafa kitaban akhar fa asmahu bihar al-anwar wa fi hadha al-kitab بالذات في مجلد 19 في صفحة 33 يقول صاحب هذا الكتاب ثاني اثنين إذ هما في الغار قال يعني على لسانه يعني إنه كان هو يعني صلى الله عليه وسلم وأبو بكر رضي الله تعالى عنه في الغار بمعنى أن أبا عائشة رضي الله تعالى عنه هو الذي في الغار مع رسول الله هو الصاحب هو المراد بالصاحب الذي في القرآن وأن لك هذه الافتراءات وهذه الأكذوبة أنا لك هذه إن أردت إلا الإفساد إن أردت إلا الإفساد وتدليل الناس انتو فين وفين سوى يعني انتو باتي فين سونو ونو تليو àwọn àfáà rẹ̀ ni akótìrà bíi 15 àwọn fún wa mẹ́yọ̀ kan bẹ́ẹ̀ ẹyọ̀ kan tó wá mú un náà ni ẹni tó wá ló pè ní majhulu òun náà ló wá kọ sínú tara rẹ̀ yìí tíra tara rẹ̀ yìí tíra tara rẹ̀ wá dìbọ́ǹkì ẹ̀ kì í sí tíra rẹ̀ lélẹ̀ òun lọ́wọ́ ẹni tó wà nù kòtò olóńsí ọlọ́run àtàbúbákà wọ́n bá lọ ó ní isi yakulu sọ ibi ẹ ibi yakulu rasulu li abibakar nígbà tí ànábì ń sọ fún abubakar la takhaf so ẹnu bí tí mo fẹ́ lò mẹ́ẹ̀ nìyẹn kí ni ń ṣe ẹ́ rí kí ni ń ṣe rẹ ọmọdé so ìyẹn báwọn lastly hadithi tí o wí mo ti sọ́njò ní ìwà tuntun sọ báyìí hadithi méjì ni ìtẹ̀yọ̀kan sahih sunan Abi Dawud tí àáfàá wa Sheikh Muhammadu Nasiruddin Al-Albani wá parọ́ sọ pé lọ gbé kíní àwọn èèyàn kíní kan ṣe Nasiru Albani ó ní kíní kan òun kàn ń ṣe yánmọ̀yánmọ̀ òsì wọ́n ṣe àwọn èèyàn lọ́nà pẹ̀lú àwọn ọ̀rọ̀ awẹ́wà tó ń sọ mo ti accept challenge rẹ o challenge tí wọ́n wí mo ti accept ẹ̀ bẹ́ẹ̀ lórí masala yìí àbí masala mi min al-masail al-aqdiyya bishart أن اللغة التي نتحدث بها في ذلك الحوار لا تكون إلا العربية. أنت موين كي متي accept tá bá sì ṣe challenge náà wọ́n náà ní kó mú topic ọ̀rọ̀ Abubakar mẹ́lẹ̀ ọ̀rọ̀ wọ́n yan Khalifa Ali radiyallahu ta'ala anhu wọ́n yan jẹ ìyẹn náà bẹ́lẹ̀ àbáwọn masáìlú mi náà masáìlú tẹ́ẹ̀ fi ń da Islam láàmú mo ti ready láti accept challenge rẹ̀ wọ́n àwọn kan tán ni máa ń mo ti accept it
بشرط يعني قيدت هذا القبول بشرط، وهذا الشرط هو أن لا تكون لغة الحوار إلا لغة العربية. So فالرائد يعني الذي يدير ذلك الحوار يديره بالعربية. So àtiwọ́ àtèmi náà lárúbá la máa sọ, kò sí bóyá máa sẹ́ndì nǹkan sí ara wa láà, láìfù làwọn yóò gbé, láìfù lágbè بإذن الله تعالى. فقط أنتظر منك رد وأنت اختار الموضوع الذي تريد أن يكون لب الحوار. يعني اختر ما شئت من المسائل العقدية التي تضل بها الناس. فكما قلت آنفا أن اللغة لا تكون إلا بالعربية. So láàrin èmi àti ẹ, so sí ní Ìlọrin mọ́ báyìí, nígbà tí mo wá lọrin mo ti ní àwọn àfáà rẹ̀ tán wà lọrin tó tún sọ náà ní sì tún padà bọ̀ wá lọrin láìpẹ́. So mo ti prepare àkàlẹ̀ fún ẹ̀yin ṣe àní má ti ráyè dáadáa kọ́lọ́n kó gba aláìjù báyìí lọ, gbogbo tí ra ẹni máa kà fáwọn yẹn. kí n lè tú àṣírí dọ̀là látìkùn wa ghayatikum aw ghayyikum wa anna ma tad'un nasa ilayhi, gbogbo ẹ̀ ń pè àwọn èèyàn sí òní ilé náà ni ibi tí wọ́n ti sórí bú ayé àtàlùkìyámà ni. So àwọn nǹkan méjèèjì yìí àbí mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni wọ́n sọ. Alákọ̀ọ́kọ́ òun ni pé tíra al-Kafi li Sheikh al-Kulayni amalahu Allahu bima yastahiq, èdè tí wọ́n sì di lọ́dọ̀ Ọlọ́run kó bá wọn lò pẹ̀lú ẹ̀. Sotori pé tíra tí wọ́n kọ ní wọ́n fi sọrú rẹ̀ yìí dẹ̀ ní àmì ó sì àwọn èèyàn lọ́nà pẹ̀lú tíra yìí. So dédé tí wọ́n tọ́ sí Ọlọ́run kó bá gbé pẹ̀lú wọn. So alákọ̀ọ́kọ́ nìyẹn, tíra tó tóbi jù òun ni tíra al-Kulayni. Nínú tíra wọn tí gbogbo wọn gbà pé gbogbo àwọn àfáà ṣíà gbà pé àwọn tí wọ́n ní tùwọ́n náà àwọn ṣíà, mo ti ka díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa al-Kafi tó alákọ̀ọ́kọ́ nù tí mo fẹ́ káwọn èèyàn sọ, mo ń ṣe sọ́mùrì tí mo sọ nù. Alákọ̀ọ́kọ́ nìyẹn, tíra tó tóbi jù lọ́dọ̀ àwọn ṣíà òun ni al-Kafi asọ́sọ́ al-kutubi inda, tíra tó lálàáfíà jù lọ́dọ̀ wọn. tó yìí sì mú eléyìí wá nafsi bal qala bihi aktharu ulama'ihim ilma, àwọn àfáà wọn tó ní mímọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n sọ ń parẹ̀ lélẹ̀. So nínú tíra yìí láti wá rí táàfà lẹ́ni tó wà nú ẹ̀ òun ni Abubakar tó fi wá lọ mú àfà Al-Bakir ọlọ́mú wá nínú Mir'atul Uqul tí àfà sọ pé majhulu ni. Kí ló dé majhulu ọyẹ kó ṣàlàyé fún wa, kó ṣàlàyé wọn ó sì ṣàlàyé. Ok, ọ̀sẹ̀ wá ṣàlàyé kó ṣàlàyé ọ wà lọ bá bí àfà rẹ tó ní majhulu ni èé ṣe tóun náà l'Abubakar ló wà nú kòtò. So òun náà gbà Abubakar ló wà nú kòtò tó nú tíra rẹ̀ míì. أثبت في هذا الكتاب الذي ذكرت آنفا أن الموجود أو الكائن مع رسول صلى الله عليه وسلم في ذلك الغار إن أحد إلا أبا بكر. أبو بكر. So tanakudu yìí tí méjèèjì tó gbé wáyé mo sọ pé kèsì tanakudu lọ́dọ̀ tiwa torí pé látọ̀dọ̀ láti pilẹ̀ tẹ́lẹ̀ náà èmi gbà pé ranu gbogbo tíra ṣe ya إن ألف يا إلى يائها كلها خرافات خزعبلات.
حق هذه الكتب الشيعية كلها أن ترمى في صلة القمامة. wọ́n lẹ̀ sí gbóni gbogbo àwọn tíra ara wọn. So alákọ̀ọ́kọ́ no point ni. Then the second point is àfàtọ́lá hadith ẹyọ kan tó jẹ́ mutawatir, hadith ẹyọ kan tó jẹ́ mutawatir tó dọ́dọ̀ ànábì báyìí ìgbé méjì o faqat hadithun wahidun hadithun mutawatirun usnida ila rasuli sallallahu alayhi wa sallam. Sọ fún gbogbo àwọn afá tó gbogbo àwọn tí wọ́n tẹ̀lé o tẹ́fì mọ̀ gbogbo Iran oníṣẹ́ àgbẹ̀ tó wẹ̀ ń tẹ̀ ń lọ hélì wọn àtẹ̀ntọ́ fẹ́ jọyìn wọn alhamdulillah wọn lè kí òfin kankan níjọ́ ìṣíyà ẹ̀yìn tẹ́ bá sílẹ̀kùn fún ṣíyà àwọn lè kéwìn náà wọ́n di ṣíyà ẹ sì sọ́ra dákun tó di tọ́lọ̀ ṣíyè ṣe mùsùlùmí ṣíyà arúgbìn títọ́lé à ń ṣe yìí àwọn ṣíyà kan bẹ táwọn afá ní mùsùlùmí ni wọn táwọn náà gbà pé mùsùlùmí ni wọn torí pé àwọn ò gbé débi kí wọ́n máa bú àwọn sàhábà wọn sì bá débi kíkan ní Kùránì tá à ń ké yìí ò pé so àwọn yìí ní àgbà pẹ̀lú àwọn àfà tí wọ́n ní mùsùlùmí ni wọ́n. Amma mithlu hadha ar-rajul al-musamma bi tala hadha kèfèrí ni lọ́dọ̀ mi. Aqulu hadha wa ukarriru títí tí ó fi kú lójú ọ̀nà tó wà mú tí ó fi máa sàdọ́ àfáwọn sàhábà tí ó fi gbà pé Kùránì pé kìí jẹ́ pé mo fi sátà rẹ̀ mí kọ́ mo sí wí àwọn àfẹ́ẹ̀sì ni wọ́n wí. Àwọn ṣíyà ìsìnà àṣàríyà yìí gbogbo wọn kèfèrí ni wọ́n. Èyí ṣe tí n fi ń pè ń kèfèrí tí wọ́n náà ara ò ní pé yẹn kèfèrí ṣùgbọ́n lè kèfèrí àwọn afá pè wọ́n. Torí kẹ́rì wá ń bọ̀ ní má ti relax dáadáa ń kẹ́rì wá èyí sì ní láìta tó fi jẹ́ kèfèrí ó béèrè fún kò béèrè fún so ń kó wá fẹ́ yẹn yàn tẹ́ẹ̀fì mọ́ bí tí ń pè yín lọ àti irú àkídà wo ni kọ́dà kọ́ máa ló taqiyya fún yín tí ń bẹ́nu manhaji wọn. Èèyàn lè máa kọ́fà àbúrú tó fẹ́ ṣe fáwọn yẹn kọ́ máa sọ dáadáa kọ́ pé nǹkan mí ni ó wà nù rẹ̀ kó lè fi gé ní hàtà àwọn yẹn lẹ́yìn tó bá wọnú tó bá ti já sínú síkírìtì tán ṣe ha òun sàgbà kó wọn lè jáde mọ́. àwọn gbogbo tí wọ́n ń ṣe oníṣìí wọ́n ń gbowó ni òjòkó lọ́dọ̀ wọn fún ọ lówó ni àwọn ò sí nítorí owó ẹnìkan kò fún mi lókàn kájọ tí ń ṣe wá sí ni mi ò sí nítorí owó. So o kó o béèrè rẹ o béèrè rẹ o kó wá fáwọn èèyàn lima kana hadha ar-rajul wa amthaluhu kuffara torí kí àwọn afáàfin pè wọ́n kèfèrí wa man i'taqad mithla i'tiqadihi yasiru mithlahum. So kí ló táwọn afáàfin pè wọ́n kèfèrí afáàsá kí mú kí yín o marhaban bikum ọmọ ayá mi dáadáa adabi hafidhakumullah wa ra'akum wa ajzala Allahu mathubatakum fi darain. So وجعلنا وإياكم في صفوف الأبرار والأخيار والصالحين الذين حسن أولئك رفيقا. نعم ẹlẹ́ẹ̀kejì ni ẹ pé ẹni yìí kó fún wa ní hadith ẹyọ kan tó jẹ́ mutawatir tó dọ́dọ̀ ànábì báyìí gbogbo hadith ṣíà ń sọ yìí hadith wọn fún yín pé bó ṣe wá pọ̀ tó ìtọ́pọ̀ ju hadith gbogbo alùsùn náà lọ yìí kò sí hadith kan mutawatir gbogbo ẹ̀ pátápátá irọ́ ni. èmi ń sọ fún yín sí tó ń sọ fún yín pé ẹ má jẹ́ ṣíyà ó sì yín lọ́nà ṣíyà yìí sọ̀nà ṣíyà yìí sí Islam ṣíyà rú èyí tóun ṣe yìí tó lóun bíjà nábì lóko ẹ̀sìn yasubbu Abubakar lóko ẹ̀sìn yasubbu Umar lóko ẹ̀sìn yasubbu Aishata lóko ẹ̀sìn yasubbu Uthmana tí wọ́n máa bú àwọn sọ̀hábà nábì sọ̀hábà nábì. Kayfa yakunu mithlu ha'ula'i musliman. ọ́fíìsà mi ẹ ṣeun náà ẹlẹ́ẹ̀kejì nu
nínú àwọn sọmúrì tààmú wa kó mú àdìsí ẹyọ kan wa tó wà mùtàwá ìbéèrè méjì ìbéèrè mẹ́ta tó wà mùtàwá tí dúdú ń sí Ọlọ́run asálàmù àdìsí mùtàwá tí ń súnà tó pọ̀ pé kí ni ń pè ní àdìsí mùtàwá tí yàní rọwá wà ní nàbí sọsọlám jámùún àwọn sọhábà kì í ṣe sàhábà ẹyọ kan ló gbọ́ ló fi tara rẹ̀ gbọ́ lọ́dọ̀ nàbí wọ́n pọ̀ bíi 10 gbogbo wọn náà wà ń bẹ dáńpẹ àdìsí mùtàwá tí rún súnmọ́ yẹrùwí ànáhùláhì jámùún àhàr lọ́dọ̀ àwọn sọhábà yìí Umaru gbọ́ látọ̀dọ̀ nàbí Abubakar mbembe Usmanu mbembe Muawiya mbembe Ali mbembe wọ́n pọ̀ lọ́ba tí wọ́n fi ti ara wọn gbọ́ látọ̀dọ̀ àǹsí Ọlọ́run Kamil Abdulkarim wà lọ́jọ́ máa kéwu Umaru èyíhun tábì tó fẹ́ gbà dísì yẹn wá látọ̀dọ̀ Umaru nígbà tó náà tó wá fẹ́ gbà látọ̀dọ̀ Umaru àwọn tí Umaru tún sọ fún àwọn náà tún wá pọ̀ náà àwọn tàbí náà tún pọ̀ abáṣákì wà ń bẹ náà tàbí náà Kamilu wà ń bẹ náà tàbí náà Haji Ibrahim Oyedele mbembe náà tàbí náà Haji Abdulrasaq onífowósí lọ́fà àwọn náà mbembe náà tàbí náà Haji Abdulrasaq mbembe l'Australia ara wọn tàbí náà Haji Abdulqadir àwọn náà mbembe Wálé Àyìndé ní Amẹ́ríkà àwọn náà mbembe àwọn tàbí náà rọwáù an sahabati rasul an sahabiyyin jam'un akhar so àwọn yìí náà tún wá gbà wá àwọn tí ó tún gbà lọ́dọ̀ àwọn yìí náà látọ̀dọ̀ àwọn tábì náà àwọn náà tún jẹ́ jámọ́ ọ̀nà nígbà tèmi jẹ́ tábì èmi bá sọ abàláyé àwọn tèmi náà tún wá fẹ́ kọ́ tí mo tún fẹ́ pè fún wọn àfa Abrahaman lè là ń bẹ́ẹ̀ wàánu àfa Ali Jimoh oníkànga òun náà ń bẹ́ẹ̀ ara wọn nù àfa Musa Fatoyin òun náà ń bẹ́ẹ̀ ara wọn nù àfa Yasidu huna Hasan àwọn náà ń bẹ́ẹ̀ ara wọn nù àfa Aridunu náà ń bẹ́ẹ̀ ara wọn nù wọ́n á pọ̀ bẹ́ẹ̀ àwọn náà wá pọ̀ bẹ́ẹ̀ táwọn náà tún gbà wá látọ̀dọ̀ tábì yìí rú àdìsí wa náà ń pè ní tó yẹ pé èèyàn mọ̀ pé eléyìí ìṣirọ́ ní àlè kẹfìsì òun ló wà ní darajatul ula number 1 àdìsí kọ́tà án àdìsù mẹ́kútú òní à ń ṣe hàtìhì irú eléyìí wọn ẹyọ kan ó wá pọ̀ tí kò wá nu súnà tó ń pọ̀ lọ nínú súnà tọ́lọ́n táwa ń ṣe àwọn ń béèrè lọ́wọ́ tọ́lẹ́hà ẹyọ kan ìbéèrè méjì ìbéèrè mẹ́ta èmi ò ń dín kó wá yóò lé ní 500 àbí 300 àdìs tó jẹ́ mùtàwátìrù báwọn yóò lé ní 300 tí kò wá fáwọn yẹn tó ń bá fún wa lẹ́yọ̀ kan péré ẹyọ̀ kan ìbéèrè méjì tọ́dọ̀ rà nábì báyìí tí o bá tẹ́lẹ̀ yóò bá ṣe yàní tó bá inhila baynahu wa bayna dhak tó bá sọ̀rọ̀ sí fún an ya'tiya bi hadithin wahidin mutawatir tó sọ̀rọ̀ fún láti mú eléyìn wá kó wá má díìsì mẹ́wàá wá tó jẹ́ ahad mẹ́wàá péré tó jẹ́ ahad tó jẹ́ pé sọ̀hábà yìí lóòótọ́ ó gbọ́ látẹnu ànábì ẹyọ̀kan kìí ṣe pé kìí ṣe jáwù ló gbà ẹyọ̀kan sọ̀hábà ẹyọ̀kan ló gbà yìí wá tábì ní ẹyọ̀kan ló tún gbà wá tábì ní ẹyọ̀kan ló tún gbà wá tó wá dọ́dọ̀ òun sí Ọlọ́run kó mú mẹ́wàá péré wá nínú gbogbo àdìsí tí wọ́n kójọ ojú táwọn súnà lọ wá kó pa gbogbo àdìsí wa papọ̀ títí wọn àmọ́ gbogbo ẹ̀sẹ̀ àníràn gbogbo ẹ̀ àdìsí ọ̀dọ́dọ̀ ànábì gbogbo ẹ̀ tó kọ́ wá já mi so ẹlẹ́ẹ̀kejì so ẹlẹ́ẹ̀kẹta òun wá ní challenge tí àwọn ará rẹ̀ fẹ́ràn tamala I have accepted it okay oh, please do accept my own as well so kí sèmi ni mo gbé challenge wá o ti ń sìn ẹnìkan náà àfáà ni mo ti ń pè lóró rẹ̀ pítọ̀ wá kú báyìí mi ò announce challenge so mi ṣe initiate ẹ̀ wọ́n send ẹ̀ sí mi wá accept ẹ̀ wọ́n náà wá accept ẹ̀ بذلك القيد وبذلك الشرط so بتي أبا مالني هذا والسلام عليكم ورحمة الله تعالى وبركاته